sùkọ́lọ̀ kó ṣíjú àánú wa. lára àwọn wáàsí tá a ṣe kọjá lọ ẹ rí i pé tá a bá ń sọ̀rọ̀ ní àyè a máa dárúkọ òwe a sì máa dárúkọ ojú ewé. ẹ wá rí i pé nínú ìta wa ṣe kọjá lọ ni ẹnìkan pè láti ìta ló wí pé ẹ má dárúkọ ojú ewé mọ́. àyíwá dárúkọ ojú ewé ni wọ́n wá yà bọ́ta. láwọn tí wọ́n wò pé tọ́ àfáà làwọn ìmọ̀ parí sọ́dọ̀ àwọn. kí la sì sọ́njọ́ náà ni wípé kò sí pé nínú ìsìláàmù yìí o ẹni tí ó bá paléyà ó gbọ́dọ̀ lọ kó má fàárùn kò sì gbọ́dọ̀ fọwọ́ kàrùn gbọ̀n a ní kò sí. láwọn kan bá ní aláìmọ̀kan ni kódà nínú ẹni tó ti sọ̀rọ̀ lórí ẹ̀ tóun ti ẹ̀ bú mi dáadáa sọ ọlọ́mọba mi ṣíjú àánú o torí pé mi ò ní bú torí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń sọ kì í sọ̀rọ̀ ká búra wa torí pé ká búyàn nínú ìsìláàmù yìí kì í ṣe ẹ̀kọ́ ẹ̀sìn wa ìwà àwọn káfìrí ni ó máa bú mùsùlùmí. so àfáwà Ibrahim ẹ̀sà òkè ọlọ́mọba mi ṣíjú àánú wò kódà ó bú mi ó ní mò ń jajá ó sì sọ àwọn nǹkan tí ò dá láwọn fush minal kalam tí ò tọ́ sí ẹni tá a bá pè láàfáà láti máa sọ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ torí pé ó ń yẹpẹrẹ mi ní yẹpẹrẹ wípé ọ̀rọ̀ wọn ò nítumọ̀ sí mi torí pé ìjọ ajaja ni wọ́n ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ tí ò dá bọ́ alhamdulilayi rabbil alamin ọlọ́run dákun bá wa san wọ́n lẹ́san kódà ó tún wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ni torí mi èèwò torí pé mo fẹ́ ká fa arántí pé alukur'ani ni la yaskharu qawmun min qawmin asa an yakunu khayran minhum mùsùlùmí ò gbọdọ̀ máa fojú yẹpẹrẹ mùsùlùmí ọlọ́run dákun kójú ọ̀la wa ń bẹ̀ àmọ́ mo láwọn ọ̀rọ̀ àfa tún wá challenge mi bẹ̀ àfa ní òun ò tiẹ̀ fẹ́ gbọ́ pé Málíkì sọ kinní kan àbámbàlí sọ kinní kan abẹ́nìkan sọ kinní kan bó bá ti lè wà nínú Sahihu Muslim pé báwa bá sì lè rí àdíìsì ẹyọ kan mú wá nínú Sahihu Muslim tí ó lálàáfíà ká mú jáde challenge lẹ́yìn àfa ló ní kí n mú wá ń wà mú àdíìsì tí ò lálàáfíà wá nínú Sahihu Muslim tó sì já sí pé lára àwọn àfa sàlàfíyà náà gbà pé kò lálàáfíà bí irú àfa wa Bombas radiyallahu ta'ala anhu wa Sheikh Ibn Uthaymin torí pé àwọn tọrọ wọn máa ń tà lọ́dọ̀ yín nìyẹn káwá wo bóyá ẹ wàá bú wọn àbẹ́ ẹ̀ ní bú wọn torí pé tẹ́ ẹ̀ bá wá bú wọn àmọ́ túmọ̀ sí pé ẹ̀yin nu ọlọ́run torí bẹ́ẹ̀ yẹn bá ti lè sọ pé nǹkan kan bẹ́ẹ̀ nínú Sahih Bukhari tàbí Muslim tí ò dá ẹnìyẹn dáná lọ́dọ̀ yín so alhamdulillah so yẹn ní wàá jẹ́ kí n kọ́kọ́ lọ bẹ̀ kìí sì ṣe òun nìkan náà ló sọ̀rọ̀ àfa kan náà tí òun náà máa ń sábà bú bàbá Lágége dáadáa tí máa bú Sheikh Adam tí máa sọ tí ò dá sí wọn tóun náà kéwú tó sì jẹ́ ara ọmọ kéwú bàbá Lágége ni so òun náà sọ̀rọ̀ àmọ́ kí òun ò sọ̀rọ̀ àbùkù tó nǹkan àmọ́ in tó sọ náà ni wípé ó ní mo sọ wípé Ummu Salma ó parọ́ má nẹ́bì mi ò sì lérò pé tíyàn bá wo fídíò náà látòkè délẹ̀ pé mo sọ wípé Ummu Salma parọ́ mọ́ ànẹ́bì so mi ò sì lérò pé irọ́ ń bẹ nínú dáwà pé àwọn èèyàn sì máa ṣe bẹ́ẹ̀ láti fi bàyàn jẹ́ pé kán lè máa lérò pé ntẹ́ni yẹn sọ ò dá èmi sì kọ́ mọ́ wí gbogbo àwọn kútùbù tí mo dárúkọ àwọn àfáà yẹn lè bá kọjú sí kìí ṣe mi torí pé mo lọ sínú references tí mo kó wá àfáà yìí ni mo sọ pé Ummu Salma parọ́ má nẹ́bì èyí tí mo sọ ni wípé wọ́n gbé e lórí wípé Ummu Salma ló wí àfáà tó wá sọ wípé ó láláì màkàn ni mí alhamdulillah rabbil alamin fal afdal lil insani an yakuna jahila èyí tó dáa fún mi ènìyàn náà ni kó jẹ́ aláìmọ̀kan lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ torí pé alukurani ló sọ fún wa wípé wallahu ya'lamu wa antum la ta'lamun Ọlọ́run ọba yín ló ní mímọ̀ aláìmọ̀kan lẹ́yìn kódà àwọn màláíkà gan sọ pé subhanaka la ilma lana illa ma 'allamtana innaka anta alimun hakim Ọlọ́run ló ní mímọ̀ tán bá pé ènìyàn láláìmọ̀kan kò yẹ kó bínú torí pé ìròyìn tọ́lọ́run fún wa ni kọ́lọ́run kó ṣíjú àánú wà ń bẹ̀
so afa yìí kí ni mo fi jálá ìmọ̀kan ni yí pé ó ní mo sọ pé tí wọ́n ń pè ní al-mawquf yí pé òun náà ni in tí wọ́n gbé lórí lápẹẹrẹ lọ́dọ̀ àwọn afa aládìsí wọ́n ń pè kíní kan ní terminology yìí ànábì kọ́ ló gbé wá kìí sì ṣe àwọn sọ̀hábà ìrònú àwọn kan la fi ń ṣẹ̀sìn lónìí ló kó bá ìsìláàmù mọ́ wa lára tá a bá ń sọ̀rọ̀ yìí pé ilimu mustalahil hadith ìrònú àwọn kẹ́ni tí wọ́n sì sí nínú sẹ́ńtúrì mẹ́ta tá a pè sẹ́ńtúrì ẹ̀sìn tá a sọ pé ní tí ò bá ti sí nígbà náà a lè fi kún ẹ̀sìn yẹn káwá pè lẹ́sìn so ìyẹn fi hàn pé wọ́n gbé terminology yẹn kalẹ̀ wípé al-mawquf mawqufu lọ̀rọ̀ tó já sí pé ńgbà wọ́n trace ẹ̀ dọ́dọ̀ sàhábà kò dọ́dọ̀ ànábì wọ́n wá ní mo sọ pé wọ́n gbé e lórí ṣebí wọ́n ń tẹ́ pè ní terminology àwọn ènìyàn náà ni wọ́n gbé e kalẹ̀ tó bá já sí pé àmọ̀dájú wà wípé tá a bá sọ pé nǹkan wọ́n á sì máa lo mawqufu fún tábàáyìn torí pé bí tẹ́mi lọ́nu tíyàn bá dẹ̀ fẹ́ kà yẹn kó lọ ka tadribu rawi ti ìmáàmù àfáwà ìmáàmù Nawawi ó wà bẹ̀bẹ̀ wọ́n á máa lo mawqufu fún sàhábà wọ́n á sì máa lo mawqufu fún àtàbàáyìn méjì ni so kọ́lọ́run ìyẹn lè tí mo fẹ́ mú lò ń bẹ̀ so àdìsù yẹn mo sọ yí pé Aisha radiyallahu ta'ala anha òun ló jẹ́ kó yé wa pé bá nẹ́bí bá ti rẹran níjó bá ti rà á òun lòun kọ́kọ́ máa ń fokùn sẹ́ran rẹ̀ lọ́rùn ànábì èésì ṣe nǹkan kan léèwọ̀ fúnra rẹ̀ nínú tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún àdìsù Ummu Salima yìí ó wà nínú Sahihu Muslim kò túmọ̀ sí páwọn àmì ò gbá wa àmọ́ èrò mi ní wípé òun àti Imam Bukhari wọ́n ní ittifaq lórí ti Aisha yẹn léyìí tẹnu àwọn méjèèjì kò sórí méjèèjì tí ó sì já sí pé Imam Muslim ní infirad pẹ̀lú àdìsù ti bẹ̀yẹn dunal Bukhari tó sì já sí pé iza sakata al-Bukhari an hadithin tí Bukhari bá dákẹ́ lórí àdìsù kan wa akhrajahu Muslim tí Muslim sì mú àdìsù yẹn wá dalla anna dhalika al-hadith lam yasih inda al-Bukhari ìyẹn fi hàn pé àdìsù yẹn ò lálàáfíà lọ́dọ̀ Imam Bukhari ni ló ṣe dákẹ́ Bukhari tí ó gbàdìsù yẹn wá náà la pè ní asahul kutub ba'da kitabillah ó sì má dísù míì wá tó wá tako àdísù ti bí yẹn tó sì já sí pé òun àti Muslim ni wọ́n ṣe gíní ni wọ́n gbà wá nígbà táwọn àfọ ní terminology tí wọ́n wá gbérò ní kalẹ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ ní wípé àdísù Ummu Salima ni qawlun wa àdísù Aisha fi'lun pé àdísù Ummu Salima yẹn o ọ̀rọ̀ ni àmọ́ àdísù Aisha yẹn ìṣe ni pé wal qawlu yuqaddam ala al-fi'l àwa máa gbé ọ̀rọ̀ a máa gbé sórí ìṣe ẹ wá já lọ sálù Kùránì ṣe bẹ́ẹ̀ ni iṣẹ́ la máa gbé sórí ọ̀rọ̀ ànábì ìṣe sí ànábì a máa gbé sórí ọ̀rọ̀ ànábì torí pálù Kùránì sọ pé lakum a'udhu billahi minash shaitanir rajim lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira ìṣe sí ànábì tá a bá rí táwa lánàbí sọ̀rọ̀ kan tí wọ́n sì rí lára ànábì pé ànábì máa ń ṣe báyìí in tó ṣe yẹn ti ṣàgbá in tẹ́ lánàbí sọ torí pé ànábì ò ní máa ṣe nǹkan kó tún wá máa yapa ọ̀rọ̀ ẹnu ẹ̀ ìyẹn fi hàn pé in tẹ́ ló wí yẹn ó ti ń jọ pé nǹkan ló wí torí pé ó ń ṣe nǹkan kan so àwọn wá gbé kalẹ̀ pé ọ̀rọ̀ la máa gbé sórí iṣẹ́ Kùránì sì gbé iṣẹ́ sórí ọ̀rọ̀ eléyàn náà tó fún ẹni tó bá ní làákàyè ìrònú àwọn àfẹ́ẹ̀sìn láwọn àfáàtà aláàgbàgbọ́ nínú Islam wọ́n pín sí bí ọ̀nà mẹ́ta àmọ́ àwọn èèyàn mẹ́rò pé tá a bá ṣe wá sí bí dandan ni ká máa sọ pé àwọn àfáà pín sọ́nà báyìí tiwa ni ká mú ẹ̀rí wá tó sì jójúlówó ẹ̀rí nínú ọ̀rọ̀ táwọn àfáà sì mú wá ni pé hibaatun wa jawazul akhzi so ẹ̀tọ́ ni ó lẹ́tọ̀ọ́ fẹ́ni tó fẹ́ paléyá ó lè gẹrun ó sì lè gẹrun gbọ̀n àwọn afáàní wa man fa'ala dhalik bẹ́yìn bá ṣe rú ẹ̀ wa akhadha min sha'rihi aw dhafarihi tó gẹrun tó sì gé kaná fala ba'sa alayhi kò sí tó burú mbẹ̀ wala yukrahu dhalik wọ́n sì ṣe ní makruhu fún
wa bi hadha qala al-Hanafiyya in tí àbúwà ní àwọn tí wọ́n jẹ́ Hanafiya in tí wọ́n jókòó lé lórí nu